Ile Ibadan Oba Owolabi Olakulehin Waja Leyin Ọdún kan tó Gori Ite àwọn baba ńlá rẹ̀. Ọdún méje ni àìsàn fi bá mi finra. Mi ò mọ̀ pé mi ò ní dágbére fáyé. Gbajumọ àgbà òṣèré Ogogo ló sọ̀rọ̀ nípa ìlakọja rẹ̀ bẹ́ẹ̀. Ìgbéyàwó wù mí, kódà mo tọrọ ọkọ ní Mecca. Àmọ́ dandan kọ́ ni ọkọ níní tó bá wà ní. Bukky Wright ló kọ̀mínú bẹ́ẹ̀. Gbajumọ òṣèrékùnrin Don Richard ṣàlàyé bó ṣe wà ní ìdùbúlẹ̀ àìsàn lọ́gbà ilé ìwòsàn fọ́dún méjì lẹ́yìn tó pa ọtí mímu àti sìgátì. Ileesẹ Ọlọpa ṣèkìlọ̀ fáwọn aráàlú látàrí itú táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn lè pa láàrin ìlú láti sàmì àyájọ́ 7/7. Omiya'le agbára ya ṣọ́ọ̀bù látàrí òjò àrọ̀rọ̀dá l'Ondo. Ọ̀pọ̀ dúkìá bàjẹ́, àwọn kan di aláìnílé lórí. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drivetv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Eerin wó Olubadan Ile Ibadan Oba Owolabi Olakulehin Waja Leyin Ọdún kan tó Gori Ite àwọn baba ńlá rẹ̀. Eerin wó àjànàkú sùn bí òkè. Olubadan ti Ile Ibadan Oba Owolabi Olakulehin ti wàjà lẹ́ni 90 ọdún 90 years. Ní òwúrọ̀ ọjọ́ Ajé ọjọ́ Monday ọjọ́ keje oṣù keje ọdún 2025 ni Oba Olakulehin darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀. Agbẹnusọ fún mọ̀lẹ́bí Olubadan tó wàjà náà ló sì sọ lójú ìṣẹ̀lẹ̀ náà fún àwọn akọ̀ròyìn. A gbọ́ pé òjòjò ti ń ṣe Olubadan láti bí ọjọ́ mélòó kan kó tó tẹrí gbaṣọ lẹ́ni 90 ọdún. Oba Olakulehin dórí àpèrè àwọn baba ńlá láti igun balógun Olubadan lẹ́yìn ìpapòdà ọba Moshood Lẹ́kan Balógun Ali Okunmade kejì tó jáde láyé lọ́jọ́ 14 oṣù kẹta ọdún 2024 lẹ́ni ọdún 81. A ó rántí pé ọjọ́ 12 oṣù keje ọdún 2024 ni Oba Olakulehin gba ọ̀pá àṣẹ tí gómìnà Ṣèyí Mákindé gbé fún ní gbọ̀ngàn Màpó ní Ìbàdàn. Ní ọjọ́ méjì sẹ́yìn ni Oba Olakulehin ṣe ayẹyẹ ọjọ́ ìbí 90 ọdún lókè èèpẹ̀. Oba Olakulehin gbọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí Olúbàdàn 43. Ọjọ́ 5 oṣù keje ọdún 1935 ni wọ́n bí kábíyèsí. Orúkọ àbísọ rẹ̀ sì ni Akínlóye Ọlálérè Owolabi Olakulehin. Bàbá rẹ̀ ní Pa Ìṣọ̀lá Ọ̀kín Owolabi tí ìyá rẹ̀ sì jẹ́ Adùnọlá Àwẹ̀ní Ajíláràn Ọmọyọ̀adé Owolabi. Ibi tí wọ́n bí Oba Olakulehin sí ní abúlé Òkúgbàjà ní ìta baálẹ̀ tó wà ní agbègbè ìjọba ìbílẹ̀ àríwá ìlà oòrùn Ìbàdàn. Ó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ní St James Primary School ní Òkè Àkàrán kó tó lọ sí Islamic School Odò Ìyè. Àmọ́ ilé ẹ̀kọ́ St Peter Primary School Àrẹ̀mọ nílùú Ìbàdàn ló ti parí. Olúbàdàn ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Wákàjáyé lágbègbè Àkóbọ̀ kó tó tẹ̀síwájú ní Yaba Technical Institute. Ọdún méje ni àìsàn fi bá mi fínra. Mi ò mọ̀ pé mi ò ní dágbére fáyé. Gbajumọ àgbà òṣèré Ogogo ló sọ̀rọ̀ nípa ìlakọja rẹ̀ bẹ́ẹ̀. Gbajumọ òṣèré tíátà ni Alhaji Taiwo Hassan tí àwọn èèyàn mọ̀ sí Ogogo nínú eré Yorùbá nílẹ̀ wa Nàìjíríà. Ọdún ni tí kìí ṣe àìmọ̀ fún olóko. Lórí ètò amóhùnmáwòrán tẹlifíṣàn kan Oyin Mọ́mọ́ ní Ogogo ti ṣàlàyé nípa ìgbésí ayé rẹ̀ láìpẹ́ yìí nípa àìlera tó bá fínra fún ọdún méje àti bí àwọn obìnrin ṣe máa ń dù ú lásìkò kan àti bí obìnrin kan ṣe ti torí rẹ̀ darapọ̀ mọ́ iṣẹ́ eré tíátà. Ó mẹ́nubà àìsàn kan tó ṣe é lọ́dún tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn èyí tó ní òun rò pé yóò gba ẹ̀mí òun ni. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ìdààmú rẹ̀ lórí àárẹ̀ tó ṣe é sẹ́yìn, Taiwo Hassan ọmọ ìlú Ìlaró nípínlẹ̀ Ògùn sọ pé òpó eré kan ní òun lọ lọ́jọ́ náà lọ́hùn-ún. Òun kàn rí pé kinní kan mú òun níbi àyà. Nígbà tí yóò fi tó ìṣẹ́jú 5 ara ò tu òun mọ́. Lópó eré náà ní òun ti pàdé Rẹ̀mí Sùrùtù. Ó sì bi òun léèrè pé ṣé ohun tí ó ń ṣe òun náà ń fọ́ òun lórí, ṣé ó ń dun òun lẹ́yìn. Òun sì ní bẹ́ẹ̀ ni. Ló bá sọ fún òun pé ọgbẹ́ inú ni. Ogogo ní òun wà nínú àwẹ̀ lọ́jọ́ náà. Àwẹ̀ Ramadan ṣẹ̀ṣẹ̀ di 4 ni. Wọ́n ní kí òun já. Ìbẹ̀rù àti já àwẹ̀ yẹn mú òun. Ṣùgbọ́n nígbà tó yá òun gbà láti já ni wọ́n bá tú mílíìkì sínú omi tútù fún òun. Òun mú ara sì tu òun. Ogogo tẹ̀síwájú pé lọ́jọ́ kejì lòun lọ sílé ìwòsàn. Dókítà sì jẹ́ kó yé òun pé ọgbẹ́ inú tó le gan-an ló ń da òun láàmú àti pé ọsàn wẹ́wẹ́ àti oògùn kan tóun lò sí i ló bí wàhálà náà. Ó ní òun kò mọ̀ pé
ohun tí yóò di àárẹ̀ tí òun yóò fi ọdún 6 sí 7 ṣe ni. Ní ìtẹ̀síwájú àlàyé rẹ̀, Ogogo sọ pé àìsàn náà bẹ̀rẹ̀ sí le débi pé òun máa ń bì gan-an ni. Bí òun bá jẹ ìrẹsì tí kò ju síbi oúnjẹ ọmọdé lọ, òun máa bì títí tí kò fi ní kù kóró kan nínú òun. Ẹ̀kọ ni wọ́n máa ń fọ́ fún òun mu. Ó ní òun bì títí òun bẹ̀rẹ̀ sí bi ẹ̀jẹ̀. Oṣù 7 ni òun ò fi lè dúró kírun, ìjókòó ni òun kírun. Ogogo ní òun ti rò pé òun máa kú ni. Òun rò pé ohun gbogbo ti tán. Ó ní ọjọ́ kan ní òun yọ eyín Mecca tí òun fi owó ńlá ṣe dànù. Òun kàn sọnù pẹ̀lú èrò pé gbogbo nǹkan ti parí. Nígbà tó ń sọ bó ṣe padà rí ìwòsàn lẹ́yìn tí àìsàn náà ti jẹ́ kó gbẹ gidi gan-an, kò sì lára mọ́, àgbà òṣèré náà sọ pé àáfàá, pásítọ̀, babaláwo, oṣó àti àjẹ́ gbogbo wọn ni wọ́n bá òun sọ f'Olúwa pé kó má ti pa òun. Ogogo lóhun kò ta nǹkan ìní òun kankan lórí àárẹ̀ náà bó ṣe lè tó, nítorí àwọn èèyàn dìde ìrànlọ́wọ́, òun sì rí àánú gbà. Ó ní ohun tóun pàdánù kò ju ti oko eré tóun kò lè lọ lásìkò náà lọ. Ogogo kò ṣàì mẹ́nubà nípa ìdásílẹ̀ ẹgbẹ́ òṣèré Ọdún Ifá tó gbajúmọ̀, nípa bó ṣe kojú ọ̀rọ̀ àwọn obìnrin tó fìfẹ́ hàn sí. Gbajúmọ̀ òṣèré náà sọ pé obìnrin kan ti torí òun darapọ̀ mọ́ iṣẹ́ tíátà rí, ìyẹn kò ní kí òun síwàwù. Ogogo ní obìnrin ọ̀hún sì wà láyé títí dòní yìí, tó bá ń wo òun báyìí a máa rẹ́rìn-ín. Ó sọ nípa olóògbé Bímpé Adékọ́lá táwọn èèyàn mọ̀ sí Ìrètí nígbà náà, tó sábà máa ń kópa ìyàwó Ogogo nínú sinimá. Èyí jẹ́ kí awuyewuye gbòde nígbà náà pé àwọn méjèèjì ń fẹ́ ara wọn lójú ayé pẹ̀lú. Nígbà tó ń ṣàlàyé àjọṣepọ̀ òun àti Ìrètí, Ogogo sọ pé òun kò tilẹ̀ mọ̀ pé Yorùbá ni Ìrètí lọ́jọ́ tó kọ́kọ́ wá láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Ọdún Ifá. Ó ní ọmọ Ghana ni òun pé òun lòun jẹ́ kó mọ Yínká Quadri, òun fi wọ́n mọ ara wọn nígbà tí Yínká ń wa àmúgbálẹ́gbẹ̀ẹ́ PA. Gẹ́gẹ́ bí Táíwò Hassan ṣe wí, ọ̀rẹ́ tóun fẹ́ràn jù ní Yínká Quadri. Ó ní nígbà táwọn fẹ́ dá ẹgbẹ́ òṣèré Ọdún Ifá sílẹ̀, olóògbé Àlàdé Arómirẹ́ ló mú àbá náà wá. Ó fi kún pé Yínká Quadri kò tilẹ̀ sí níbẹ̀ lọ́jọ́ tóun sọ pé káwọn fi ṣe olórí. Àwọn tó wà níbẹ̀ bó ṣe wí ni Razak Àjàó, Àlàdé Arómirẹ́, Lálùdé, Abíọ́dún Ọlánrewájú àti Pẹ̀fúẹ̀lẹ̀. Àwọn kan kò fara mọ́ àbá náà. Ẹnìkan nínú wọn sì sọ pé òun kò lè jẹ́ kí ẹni tóun mọṣẹ́ jùlọ ṣe ọ̀gá fún òun. Ìgbéyàwó wù mí, kódà mo tọrọ ọkọ ní Mecca, àmọ́ dandan kọ́ ni ọkọ níní, tó bá wà ní. Bukky Wright ló kọ̀mínú bẹ́ẹ̀. Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà Alhaja Sekinat Àjọkẹ́ Bukky Wright bá àwọn akọ̀ròyìn BBC Yorùbá sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ nípa ayé rẹ̀, pàápàá bí àwọn olólùfẹ́ rẹ̀ kò ṣe rí nínú fíìmù mọ́ fún ọdún pípẹ́. Bukky Wright ṣàlàyé nípa ìgbéyàwó, àwọn ọmọ rẹ̀ àti bó ṣe dèrò ìlú òyìnbó. Nígbà tó ń dáhùn ìbéèrè nípa pé ṣé yóò sì padà lọ́kọ, òṣèré Yorùbá tó tún máa ń ṣeré olóyìnbó náà sọ pé ó wù òun láti ṣègbéyàwó, ṣùgbọ́n tí Ọlọ́run bá kọ ni kì í ṣe dandan. Bákan náà ló ní torí ọmọ lòun ṣe di èrò ìlú òyìnbó, àti pé àwọn ọmọ náà sì ti dàgbà báyìí. Ó ní àwọn ọmọ ló ní kóun gbé ìgbésí ayé òun lọ́nà tí òun tọ̀ tẹ́lẹ̀, nítorí èyí tó lo ayé rẹ̀ fún àwọn gẹ́gẹ́ bí ìyá ti tó. Èyí ló mú òun sọ fún wọn pé òun yóò padà sídìí eré orí ìtàgé, wọ́n sì gbà. Nínú àlàyé Bukky Wright táwọn èèyàn túmọ̀ sí ọmọ Sarah Johnson ló ti ní ìgbésí ayé ìlú òyìnbó yàtọ̀ gédégédé. Òṣèré náà ṣàlàyé pé níṣe lòun padà síléèwé lákọ̀tún. Ó ní òun lọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nípa ìmọ̀ ayélujára IT. Ó fi kún pé ẹ̀kọ́ tóun kọ́ nípa rẹ̀ pọ̀, ṣùgbọ́n èyí tó jẹ mọ́ ààbò àti ìpèníjà orí ayélujára lòun yàn láàyò, IT, audit and cyber security. Bukky Wright ṣàlàyé pé ìlú òyìnbó gba kí èèyàn gbàdúrà kó lè rí àánú gbà, kó sì ṣetán láti padà síléèwé. Ó ní nígbà yẹn òun máa ń sọ pé nǹkan ẹyọ kan ṣoṣo tí orí òun lè kà kò ju owó lọ, kò lè ka dòrémí. Àmọ́ nígbà tí òun dé ìlú òyìnbó, òun sọ fúnra òun pé òun ò lè ṣiṣẹ́ ẹ̀gbin, òun fẹ́ kàwé ni. Ó ní nǹkan tí èèyàn nílò nìyẹn, kí èèyàn já ara rẹ̀ gbà, k'Ọlọ́run wá fi àánú sí i, ó máa ṣe àṣeyọrí. Bukky Wright sọ wípé tí Ọlọ́run bá ní òun lọ sí orí 10 bó dé orí 9 àbọ̀ kò ní dúró. Nǹkan tó wù òun ni, ṣùgbọ́n t'Ọlọ́run bá kọ ni òun ò ní káwọn obìnrin má gbìyànjú o, nítorí òun ó wù òun. Ó ní níbi tó wù òun dé,
òun dé kàhábà òun sọ fún Ọlọ́run ọba òun mọ̀ pé ọba tó ń gbọ́ àdúrà ni. Bukky ní òun náà lè ní lọ́wọ́ lóòótọ́ o nítorí ẹlẹ́ran ara lòun náà. Ó ní ṣùgbọ́n bí ọkùnrin bá ṣe ohun tí kò tẹ́ òun lọ́rùn òun kò ní dúró síbẹ̀ o. Nípa àwọn òṣèré tó ń ṣíra sílẹ̀, òṣèré tíátà náà sọ pé kì í ṣe onítíátà nìkan ló ń ṣí ara sílẹ̀. Ó ní ọ̀pọ̀ obìnrin ní Nàìjíríà báyìí ló ń ṣí ara sílẹ̀. Ó fi kún pé òun máa ń béèrè lọ́wọ́ àwọn ọkùnrin pé ṣé nítorí wọn ni àwọn obìnrin ṣe ń ṣí gbogbo ọmú sílẹ̀ bí èyí. Wọ́n sì máa ń sọ fóun pé àwọn gan fẹ́ kí wọ́n faṣọ bò ó kó lè bà níyì. Lákòótán, Bukky Wright ṣàlàyé nípa ìyàtọ̀ tó ti bá iṣẹ́ tíátà bẹ̀rẹ̀ láti ibi ẹ̀rọ tí wọ́n ń lò. Ó ní káwọn olólùfẹ́ òun máa retí iṣẹ́ tuntun tó ń bọ̀ lọ́nà láìpẹ́. Gbajúmọ̀ òṣèrékùnrin Don Richard ṣàlàyé bí ó ṣe wà ní ìdùbúlẹ̀ àìsàn lọ́gbà ilé ìwòsàn fún ọdún méjì lẹ́yìn tó pa ọtí mímu àti sìgá tì. Ẹni bá lálàáfíà kò mọ oore tẹ́lẹ́dùà ọba ṣe fún un. Gbajúgbajà òṣèré tíátà Don Richard ló pín ìrírí rẹ̀ nínú fídíò kan níbi tó ti rántí bí àìsàn ṣe dá gúnlẹ̀ sọ́gbà ilé ìwòsàn lákòókò ìjàgùdù àìlera. Àìlera ọ̀hún bá gbajúmọ̀ òṣèré náà lójijì, pàápàá jùlọ láti ìgbà tó ti gba ìgbé ayé àlàáfíà ìlera pípé láàyè. Lákòókò tó wà lọ́gbà ilé ìwòsàn, ó ṣàkíyèsí pé ọ̀pọ̀ àìsàn tó ń bá ẹ̀dá fínra jùlọ ló wá láti inú ikùn ara ju ìta ara lọ. Ó ṣàlàyé pé ọ̀pọ̀ ìṣòro àìlera, pàápàá jùlọ àwọn gbajúmọ̀, ló máa ń bẹ̀rẹ̀ láti inú ara tí kò sì ní fi àmì kankan hàn títí tí àìsàn náà yóò fi di ńlá. Ó ní nígbà tóun wà lọ́gbà ilé ìwòsàn, ó sọ wípé òun ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn dókítà, òun sì ṣàkíyèsí pé ọ̀pọ̀ ohun tó ń ṣokùnfà ikú òjijì ló dàpọ̀ mọ́ àwọn ìṣòro tó farapamọ́ sínú àwọn ẹ̀yà ara tó ṣe pàtàkì jùlọ bíi ẹ̀dọ̀, ìfun àti kíndìnrín. Don Richard tún jẹ́ kó di mọ̀ pé káwọn èèyàn kan má máa rò pé àwọn wà ní ìlera pípé torí pé wọ́n wà dáadáa, pé kò sí nǹkan tó ṣe àwọn lóde ara. Ayé ò ní fi àìsàn dè wá mọ́lẹ̀ láṣẹ Elédùà. Iléeṣẹ́ ọlọ́pàá ṣèkìlọ̀ fáwọn aráàlú látàrí ìtú táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn lè pa láàrin ìlú láti sàmì àyájọ́ 7/7. Gbogbo ọjọ́ keje oṣù keje ọdún ni ọ̀pọ̀ gbàgbọ́ pé àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn yà sọ́tọ̀ láti sàmì ìdásílẹ̀ ẹgbẹ́ New Black Movement of Africa, èyí tí a túmọ̀ sí Black Axe. Ṣùgbọ́n ṣá lọ́dọọdún ìsàmì àyájọ́ ìdásílẹ̀ náà kì í bá àlàáfíà dé fún aráàlú àfi ìpayín keke. Yorùbá sì ní ìfura ní oògùn àgbà, bẹ́ẹ̀ sì ni ìfura náà ní àgbà oògùn. Ìdí rèé táwọn iléeṣẹ́ ọlọ́pàá láwọn ìpínlẹ̀ kan ní Nàìjíríà ṣe kìlọ̀ nípa irú ìtú burúkú tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn jákèjádò orílẹ̀-èdè yìí lè pa ní àyájọ́ òní tí ṣe ọjọ́ keje oṣù keje ọdún. Àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ògùn fi síta tí wọ́n ń sin àwọn aráàlú nígbẹ́rẹ́ ìpàkọ́ pé kí wọ́n fura nípa ọṣẹ́ táwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn náà lè ṣe. Bákan náà ni àwọn iléeṣẹ́ ọlọ́pàá yìí tún kéde àwọn ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé láti sọ ète ìpànìyàn àti dídà àlàáfíà ìlú rú tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà fẹ́ gbé di asán. Ní ti ọdún yìí, wọ́n yìí ní ohun tí iléeṣẹ́ ọlọ́pàá kìlọ̀ pé ó ṣeéṣe káwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà dáwọ́lé. Àwọn ẹgbẹ́ òkùnkùn alátakò lè bẹ̀rẹ̀ ìjà àgbà pẹ̀lú ẹgbẹ́ òkùnkùn Black Axe tàbí àyè. Wọ́n lè fẹ́ gbẹ̀san ìwà ìkà tí wọ́n ti hù síra wọn rí, wọ́n lè gbàbẹ̀ bẹ̀rẹ̀ sí pa ara wọn. Ẹgbẹ́ òkùnkùn àyè lè lo àyájọ́ òní láti mú àwọn ètò ìparun tí wọ́n ti là kalẹ̀ ṣe. Èyí lè bí ìjà ìgboro àti gbígba ẹ̀san lára ọmọ ẹgbẹ́ míì tó bá ti ṣẹ̀ wọ́n tẹ́lẹ̀. Àwọn kan lè dédé kóra wọn jọ pọ̀ síbì kan, èyí tí kì í rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀, láti da àlàáfíà ìlú rú. Àwọn ìkìlọ̀ ọlọ́pàá fún aráàlú láti pín àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn nípa ìwà ibi wọn láti dènà rògbòdìyàn tó lè ti ọwọ́ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn wáyé. Iléeṣẹ́ ọlọ́pàá kéde pé òun ti ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn olóòtẹ́ẹ̀lì, àwọn ibùdó ìgbafẹ́, ilé fàájì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n kìlọ̀ pé káwọn oníléeṣẹ́ yìí mọ irú àwọn èèyàn tí wọn yóò gbà lálejò ní ọjọ́ 7/7 kó má bàa di pé àwọn ẹlẹ́gìrì
yóò lo ibẹ̀ fún iṣẹ́ ibi àti jàgídíjàgan. Iléeṣẹ́ ọlọ́pàá kìlọ̀ pé káwọn òbí, alágbàtọ́, olórí agbègbè àti àwọn alẹ́nulọ́rọ̀ gbogbo bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́. Wọ́n ní kí wọ́n jẹ́ kí àwọn ọmọ wọn mọ ewu tó wà nínú lílọ́wọ́ sí jàgídíjàgan àti ìjìyà tí òfin là kalẹ̀ fún. Bákan náà ni wọ́n rọ aráàlú láti fojú sọ́rí kí wọ́n sì tètè fi àkójọpọ̀ àwọn èèyàn tó bá mú ìfura dání tó ọlọ́pàá létí. Wọ́n ti ṣètò àwọn ọlọ́pàá sáwọn ibi tó yẹ bí wọ́n ṣe wí kí kélé lè gbé ọmọ tó bá tàsé àgẹ̀rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ìgbàgbọ́ ọ̀pọ̀ èèyàn ni pé ọjọ́ keje oṣù keje ni wọ́n fi ń sàmì ìdásílẹ̀ ẹgbẹ́ New Black Movement of Africa NBM. Kò síbi tí wọ́n ti kọ sí lójú òpó ayélujára wọn pé àyájọ́ ìdásílẹ̀ àwọn nìyẹn, ṣùgbọ́n gbogbo ọjọ́ 7/7 ni ìkìlọ̀ máa ń wáyé. Kódà àwọn ẹlẹgbẹ́ òkùnkùn míì gan yóò máa dúnkòokò máwọn èèyàn láti bọ̀wọ̀ fún ọjọ́ náà. Ohun tí ẹgbẹ́ náà sọ pé àwọn wà fún ni láti gbé ìran èèyàn dúdú ga káàkiri àgbáyé àti fún fífi òpin sí ẹlẹ́yàmẹ̀yà ìfìyàjẹni káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bí àwọn àkọsílẹ̀ kan ṣe wí, àwọn akẹ́kọ̀ọ́ 9 kan tí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà ló dá ẹgbẹ́ New Black Movement of Africa NBM sílẹ̀ láàrin ọdún 1970 láti tako ẹlẹ́yàmẹ̀yà káàkiri àgbáyé. Ṣùgbọ́n láti bí ọdún mélòó kan sẹ́yìn báyìí tí àwọn ọlọ́pàá láti ìlú ọba, US, UK àti Canada tí ń tọpinpin ẹgbẹ́ náà ni wọ́n ti ń sọ pé ẹgbẹ́ òkùnkùn ni. Wọ́n fẹ̀sùn kàn wọ́n pé wọ́n lọ́wọ́ sí màgòmágó, gbígbé ògùn olóró àti títa èèyàn sí oko ẹrú. Ní Nàìjíríà, ọjọ́ 7/7 kì í lọ láìsí ìkìlọ̀ láti ọ̀dọ̀ àwọn agbófinró nítorí ìkọlù àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn. Omiya'le agbára ya ṣọ́ọ̀bù látàrí òjò àrọ̀rọ̀dá l'Ondo ìyá. Ọ̀pọ̀ dúkìá bàjẹ́, àwọn kan di aláìní lólórí. Ó mà ṣe o, òjò àrọ̀rọ̀dá kan tó rọ̀ fún ọjọ́ méjì léraléra ti fa Omiya'le àgbàrá ya ṣọ́ọ̀bù tó sì tún ṣe ọṣẹ́ tó lágbára nílùú Òkìtìpupa, ìpínlẹ̀ Ondo. Àwọn olùgbé ìlú Òkìtìpupa tó bá àwọn akọ̀ròyìn BBC Yorùbá sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ṣàlàyé pé òjò náà bẹ̀rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday tó kọjá tí kò sì dá títí di ọjọ́ Àbámẹ́ta Sátidé. Lára àwọn òpópónà tí Omiya'le bàjẹ́ ni Eerin, Ògúngbó, Òde Etíkan, Èrèké, Ayé Titun àti agbègbè Tèmídire. Bákan náà ni omi gba agbègbè ilé alága ìjọba ìbílẹ̀ náà, Ọ̀gbẹ́ni Andrew Ogunsakin. Wọ́n ṣàlàyé pé òjò náà ṣe àkóbá fún ọrọ̀ ajé àwọn olùgbé ìlú náà. Bẹ́ẹ̀ ló tún ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò sì rí ilé wọ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ òpópónà tí kò ní ojú àgbàrá ni omi náà wọ́ sí tí kò sì tún fún àwọn awakọ̀ láǹfààní láti kọjá. Gẹ́gẹ́ bí àlàyé àwọn olùgbé agbègbè tó fara káásá ìṣòro Omiya'le àgbàrá ya ṣọ́ọ̀bù náà, wọ́n ní Omiya'le ṣọṣẹ́ látàrí àwọn ìdọ̀tí tó ti di ojú ọ̀nà tó yẹ kí àgbàrá òjò gbà. Wọ́n fi kún pé ìkùnà ìjọba láti ṣe ojú àgbàrá sí àwọn òpópónà mìíràn tún jẹ́ ìdí kan pàtàkì tí omi fi gba ilé mọ́ àwọn èèyàn lọ́wọ́. Ọ̀kan lára àwọn èèyàn tí ọ̀rọ̀ náà kàn, Tolú Ẹ̀ṣọ́, ṣàlàyé fún akọ̀ròyìn BBC pé omi ti gba gbogbo ilé òun. Ó ní òun kò ní àǹfààní láti wọ inú ilé báyìí. Ẹ̀ṣọ́ dá ẹ̀bi ìṣẹ̀lẹ̀ náà rú ìjọba Ondo. Ó ní bí ìjọba ìpínlẹ̀ Ondo ṣe kọ̀ láti ṣe ojúṣe wọn nípa ṣíṣe àwọn ojú àgbàrá sáwọn òpópónà ló fa wàhálà. Bákan náà ni akẹ́kọ̀ọ́ kan tóun náà kojú ìṣòro yìí, Ayọ̀mípọ̀sí Ìsíjọlá, bánújẹ́ gidigidi bí Omiya'le ṣe ṣàkóbá fún ọ̀pọ̀ dúkìá rẹ̀. Ó ní ìdọ̀tí tó dí ojú àgbàrá ló ṣokùnfà Omiya'le. Nínú àrọwà wọn, àwọn tọ́rọ̀ náà kàn rọ gómìnà Lucky Ayédatiwa láti jí gìrì. Wọ́n rọ Ayédatiwa láti bẹ̀rẹ̀ àtúnṣe sí àwọn oríko tí ó faragbá nínú ìṣẹ̀lẹ̀ Omiya'le yìí. Bẹ́ẹ̀ ni wọ́n pè fún ìrànlọ́wọ́ fún àwọn tó pàdánù dúkìá wọn. Omiya'le àgbàrá ya ṣọ́ọ̀bù kò ní yálé wa o, láṣẹ Ìlédùà. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.